Ni ìpọ́njú dé sí lérí. Kẹ́kẹ́kẹ́ ta ló máa kó lójú àgbo. Kẹ́kẹ́kẹ́ ta ló máa kó lójú àgbo. Kẹ́kẹ́kẹ́ ta ló máa kó lójú àgbo. Oníbàmọ̀jú ẹ̀ tó sọ fún. Àṣìbà ọlọ́run pa àṣìbà gábàsì ìbàrẹ́ o òkè àṣìbà ilẹ̀ o arimi àṣìbà o ìbàrẹ́ o òtóró rẹ o omi àlefẹ̀ o àṣìbà o ogún olómi ní àfẹ̀jẹ̀wẹ̀ àwádọ́yìn àfẹ́ àṣẹ àdúrà àfẹ́ àtọ̀rọ̀ oore àlàáfíà ẹ̀mí gúngùn láfẹ́ wa tọrọ Elédùmarè ọba ayé ọba àjíkẹ́ ọba àjígẹ̀ àgẹ̀gẹ̀ igbá ayé omi gbónágbóná ṣe wú mọ́ ibà àfọ́kọ́yẹrí ibà àkọ́dá ibà àṣẹ̀dá ibà ìyá mi òṣòròǹgà olókìkí òru àṣìbà o ìgbà yín rèé o ogún olómi di àfẹ̀jẹ̀wẹ̀ o omi ẹ̀rẹ́ òtútù là ń bá nílé ìgbí kì í gbóná a bá wọnú omi iná yíwọnú omi o tútù là ń bá nínú ilé ìgbí ayé kó tutù gbogbo ọmọ ìlú Benin ayé kó tutù fún wọn ẹni tó wà nílé ayé kó tutù fún wọn ẹni tó wà lókèrè ayé kó tutù fún wọn ẹni tó wà níbi iṣẹ́ ayé wọn kó tutù ẹni tó wà lọ́jà ayé wọn kó tutù ogún olómi jẹ́ àfẹ̀jẹ̀wẹ̀ àwa ṣìbà lẹ́ni àwa tọrọ oore ẹ̀mí gúngùn àlàáfíà làwa tọrọ nǹkan táwa tọrọ lẹ́ni ọba Elédùmarè kó fàṣẹ sí aboyún kó bí wẹ́rẹ́ ọkùnrin tó bá jáde kó nílé kó lọ rí kó bọ̀ rí oore kó jẹ́ tọmọdé oore kó jẹ́ tàgbàlagbà ayé ní bínú sí wa o ayé ó máa yọ́nú sí wa gbogbo nǹkan tá a bá fọwọ́ kàn báyìí yóò já sí ire ẹni tó wà tó rí àlàáfíà kó jẹ́ tiẹ̀ ogún alága ayé mo fún wọn láboyún kó sọ wẹ́rẹ́ ọ̀gá ìlú Benin oore kó jẹ́ tiwọn oore kó jẹ́ ti gbogbo wa ogún olómi ní àfẹ̀jẹ̀wẹ̀ àwa dọ̀ ilé rẹ̀ àwa ṣìbà ó bá jẹ́ ọwọ́ òsì la bá ń fẹ́ jẹ́ ká bá ń fọwọ́ tó ṣe ogún kò fàṣẹ sí ibà abẹ gbogbo òrìṣà ògún ìwọ ni máa ń ṣọ́nà ìwọ ni máa ń lànà ògún olómi dí àfẹ̀jẹ̀wẹ̀ jẹ́ ọ̀nà wọn lè àwọn wọn lè dàgbé tán àwọn wọn lè akọ́ tán àwọn wọn lè dùgbù tán àwọn wọn lè nínú tán ògún jẹ́ ọ̀nà wọn lè nánú dípò pé wá tán ìwé fi tọ́ pé jẹ́ ọ̀nà òwò mi nílùú kan yẹn tó súnmọ́ jẹ́ ọ̀nà òwò mi nílùú ògún dàgbé ní tíì àlọ́ dàgbé ní hùn àpẹẹlẹ oníhùn olùsíàn lóníhùn òde mìíràn bí omi tẹkọrọ ní ìpèsè omi mi sọ tẹ omi sọ ìpèsè lèyẹ sọ jàbọ mìíràn bí omi ní ìpèsè àdàgbé ní wádìí sí dàgbé ní wájà mi òkú òjijì ẹ máa ń bí Áfíríkà tó rọ bèrèbù Áfíríkà gbogbo àgbáyé ìlú gbogbo ìlú aláwọ̀ dúdú òkú òjijì kò ní wọ bẹ àìsàn kò ní wọ ọbẹ oore ni yóò jẹ fún gbogbo ilẹ̀ Áfíríkà ọmọ ìlú Áfíríkà oore ni yóò jẹ tí wọn ara ó lé àìsàn wọn ní rí àìsàn ogún olómi dé àfẹ̀jẹ̀wẹ̀
ìwọ rí àìsàn àwa àní àìsàn gbogbo ara yóò máa dá yọ̀yọ̀yọ̀ gbogbo ara yóò máa le gángan owó lómi yá fẹ́ jẹ̀wẹ̀ oore bá fẹ́ epo pípa sọ́bẹ̀ òkè ní máa ń gbé ó gbé wá sókè alọ́ òkè ilé àmì ìbẹ̀ tó dà ó súnmọ́ àgà rẹ̀ nùnà màá sì mí lẹ́dọ̀ àgà àkọ́mẹ́ àti gbogbo Áfíríkà tó rọ́ bẹ̀rẹ̀. Tu es le grand guerrier. Nous ne voulons pas la guerre. En Afrique en général, nous ne voulons pas la guerre. Nous voulons la santé. Nous voulons le développement de notre pays, le continent africain. Tous les 54 pays africains, nous voulons le développement, la continuité, la paix, succès, longévité, prospérité. La cohésion sociale dans tous les États africains et le monde entier. Au bout, nous supplions, nous t'adorons. Ouvre les chemins, de beaux chemins pour tes enfants. Ouvre les chemins. Nos ancêtres, vous, nos divinités, nous adorons, nous aimons la culture, notre culture africaine. Nous demandons la paix sur toute l'Afrique. Nous demandons succès, paix, santé pour toute l'Afrique. Au goût, voilà. Voilà ton lieu que je te donne. Ogo lo mi di afẹ́ yẹ ẹni ìṣúre o làwọn pa fún ìwọ Ògún ọ̀nà kó la towótowó ọ̀nà kó la torétoré ilẹ̀ èyí dí mọ́ iṣu ilẹ̀ máa ń là fún iṣu ni ọ̀nà kó là fún wa ọ̀nà kó là sówó ọ̀nà kó là sáyàfíà ọ̀nà kó là sẹ́bi gúngùn Ògún alákàyè Ogo lo mi di afẹ́ jẹ̀wẹ̀ òṣùré o Ògún tẹ̀mí tó di èmi jùlọ wò náà yìí àti àkọ́ ọ̀nà mi náà mú àkọ́ lánàá tè mi kì í fi lánàá tè mi mú àṣọ lánàá tè Áfíríkà tó ta kàndé wíyẹn nìyẹn rẹ̀ pọ̀ níbi ọ fífa náà Benin tó pàtàkì fífa nínú ẹ̀mẹ̀ òfò dídé dé jà dàgbé ní tíì nìkan yìí ní tíì náà mi. To vile ino kwa lota lome menano to lo ngo to rando fa Ògún ani na mi e vile mi na o te gbe o akwesi an yo ando fun mi dijo si an yo ando fun mi ali o ma su wo wa Ògún ka bi ko baja no so ari ali su ko kule e wa no konto ba lo de wo do jere me o de ri ka Otoridi, otoro, dagbenayi, fifa wenayi, miwo dena vi, miwo dena ati, miwo dena asu, miwo dena honton, miwo dena akọ eme biton famille biton la miwo de. Ebi o dagbe, Ògún ko ble ko dagbe ni ka bio, ma bio lo kuya mo, ma bio lo dagbe bio, no le ko pátápátá ma bio lo yanyaji. Ali o dagbe, o wa na ton, akọ ni o na ton. Jerry Onaton, Boguzi and Onaton, Falagozi and Onaton. We go out of the window of Bogu and on a pego. Me would dare to be there, make a hotel with Kondo, or with the or with the attack, or
o de ni fo egbe na kon lo we ora ndo acheyi de mi wo de egbe na kon lo ku bi oku na ndo acheyi o de mi wo de egbe na ko mo na kon kaka kon lo ze mo do no na ta acheyi o de ni wo de egbe na kon lo aka ti awe o do ti awe bo o do na ndo acheyi aka na ndo acheyi na kon lo zanji o de mi wo de egbe o zan ndo acheyi ifa na ton de na ton de me asiki na ton de me o wo lo mi ya fe je mi wa ni kon to lo de ko rawe de mi wo to gbe le ko ma ido vo mi am mi wa to gbe le ko ma ido vo mi do na tin ku na ja na jo ma mi do na tin ku ra se e mo si se nda bu do na pe te mi se ti na se ama ra se ku da go mi na mo de ne to na fa afrika to le do mi to go e na fa àwọn ilé le do mi na fa Burkina Faso what for time who I bring Burkina Faso de en le ko to ne le ko fa Nigeria to ne le na fa le gbele do mi Accra Ghana Côte d'Ivoire to le gbele do Benin to le ko pata ko di fara me Cameroon to le bi na fa Africa to le ko na fa Nigeria to ne le na fa mo to bo to go Gabon to ne le ko na fa Afrique du Sud to ne le ko pata ko to ne le di fara me me mindo to egbe kure na yi me mindo to egbe o san yi ogun alaga yi dagbe le mi bi o to egbe le ku pata dagbe ona ton la ko me na ton lo dijo na ton lo gbu na ton lo no me yu de no fi egbe le bo do bi bayi pata me po de no fi le bayi sun de no fi yon de no fi yo po gure no fi bu mi lo de le ku pata dagbe na tin tabi si dagbe na tin o bu ka bi o ba la no so ale kokoro ya pada o asiata afono inako awe sugana ye o to fonde o asiata afono inako awe sugana no vile kuwa wena doningo Oh, Kokore, il fait à Baza. Il fait à Baza.